Tọ́pẹ́ èṣù bí yìí Tọ́pẹ́ Àlàbí tó bá jẹ́ pé ọmọ yín ló wá fẹjọ́ sùn yín pé bó nǹkan ṣe rí ni advice wo lẹ máa fún kí ló kọ́ ọmọ tí VDM ń bá fà lọ́wọ́ yẹn 3-4 weeks ago ṣì ní tiẹ̀ tún wo nǹkan tí wọ́n náà ń ṣe ẹ̀yin ni PA Jésù many of you are not Christ-like only ó jẹ́ kó máa pèrò sínú ọkọ̀ ìgbàlà ni kò jẹ́ kó lé wọn dànù. tọ́ ẹ̀yin èèyàn wa wàhálà ti ṣẹlẹ̀ báyìí lẹ́rìn arábìnrin yìí pẹ̀lú Lizzy Anjorin àti Tọ́pẹ́ Àlàbí. Arábìnrin tó ń sọ̀rọ̀ yìí ó tú àṣírí Tọ́pẹ́ Àlàbí ògo gidi gan. Ó ní wípé ó ní orin ẹ̀ ó ní ó ń lé àwọn èèyàn jìnnà sí Ọlọ́run ni ó ní kò mú àwọn èèyàn súnmọ́ Ọlọ́run. ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ ṣàgbìyànjú láti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà nínú rẹ̀. Lizzy gangan ó lè jẹ́ orin tó máa kọ fún publicly yẹn ó máa yí lọ́kàn padà ó ń ṣàwòkọ́ṣe Tọ́pẹ́. You are proud on top of nothing. It will only take a witch. Àjẹ́ ló máa ń wà bẹ́ẹ̀. Àánú tó jẹ́ kó yìí máa rí gbà ó ta fáláṣeyọrí. Lọ wo péjì mi dáadáa o. Kó má rò bí pé ọmọ yìí bí ó ti mí yẹn tẹ́lẹ̀. Ìgbà tó ń ṣe tòkù màmá ẹ̀ tó ń jójó sọnù kan tó ń pòdì pọ̀ bí ògì tútù. Tí gbogbo ayé come for you. I stood my ground. Ìgbà tiwa àti aláṣeyọrí. Gbogbo ayé kẹ̀yìn sí ẹ. I stood my ground. I celebrate ẹjọ́ birthday. I don't know you. Mo kàn máa like máa encourage àwọn tí gbogbo ayé bá ń attack ni. A bá ń gbóhùn ẹ̀ tí wọ́n nìkan ló máa kọ́kọ́ kọ́ ni. Ibi tí inú ti bí mi jù tí mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ láàárọ̀ yìí. Ibi tẹ́ ti máa mọ̀ pé ọ̀dájú ni Tọ́pẹ́ Àlàbí. Wọ́n ní Tọ́pẹ́ kan kákòónú bọ́ọ̀sì yẹn ni. Ó wá lejú. Ó wá lùkèwé wá ṣe báyìí. Ẹ wò mí. Wọ́n ló wá ṣe báyìí. Ẹmọ táwọn àjẹ́ bá fẹ́ ṣèkà tó bá fẹ́ ṣèkà náà ẹgbẹ́ yẹn nínú eré tàmáwé tó máa kẹgbẹ́ ẹmọ ìyá gbọ́nká tó bá tí àgbọ́nká máa kọ́ ẹsẹ̀ kékeré yẹn tó máa wọ ẹgbẹ́ báyìí wọ́n níbi Tọ́pẹ́ ṣeṣe ni ó lúkẹ̀wé ó kẹ́yìn sí gbogbo àwọn tó ń bẹ̀. Àjẹ́ ló máa ń wọ̀ bẹ́yìn very very aláìnítìjú ó wá ṣe gbogbo yẹn tán wọ́n wá ń drive wọn náà wọ́n fẹ́ máa lọ bọ́kọ Lizzy ṣe sọ fún wọn pé kán ti gate nìyẹn. It took Tọ́pẹ́ Àlàbí 3.5 hours to refund that money. Ibi tí Tọ́pẹ́ ti stupid. Ẹni tó pè ẹ́ pé kó má kọrin. Mo fi òpó jẹ́ kó ti refund owó yẹn sínú account ẹ kí wọ́n gan tó sọ pé ó kọrin. Ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn. Ẹ mess up gan. Mo fi ìyá mi búra. Tọ́pẹ́ ò ní kó bẹ̀ yẹn. Kò ní kọrin o. For disgrace tó máa gbà. Eye for eye la máa fi ṣe. Tọ́pẹ́ ò ní farare lọ. Èmi lẹ́yìn omi gbogbo nǹkan tó máa fi disgrace ẹ tó máa ṣe fídíò wà ló bèrè tó bẹ́ẹ̀ ó ń ṣàwòkọ́ṣe Tọ́pẹ́ olórí burúkú ni gbogbo àwọn tó respect ẹ nínú music industry àìmọye àwọn tó ń kọrin ìtorí wọn tí ìráàánú gbà ní àkùkọ gàgàrà tí ò fẹ́ jẹ́ kí kékeré kọ ní ẹ ìtorí ẹ lójú ẹ ṣe ugly. Ẹ wò bàtà láṣeyọrí bẹ̀rẹ̀ orin ta ló jẹ́ kó máa promote orin ọmọ yẹn olùkèwé nǹkan tó bá mú ẹ ló lè fi porí ìwọ tó ń pe àwọn ifá tó ń pe àwọn oníṣègùn tó ń fà ẹ́ tó sọ pé bó ṣe máa ń pe Ọlọ́run ti ẹnìyẹn nǹkan tó bá ń mú ọ láṣeyọrí ló lè fi kọrin ẹ̀ ìgbà tó máa bọ́ta out of anger ó ní ẹ kíní kan Ọlọ́run ti oníṣẹ́ onígbèsè àbá ló ṣe kọrin ẹ̀ onídùúró yẹ ọmọ ọlọ́mọ kọrin how dare you aláṣeyọrí kọrin ìwọ òun redefine ìtumọ̀ onídùúró ìlara ẹ ti pọ̀ jù ìlara ẹ ní òjò fine sọ́nà ẹni kò bí tèmi ẹ wá ikùn yẹn wá wà níwájú ìkà ò lè mọ́ra mú náà ẹ jẹ́ ká máa sọ lọ.